dá sí tó mọjọ́ ibi yẹn, ẹni Ọlọ́run bá dá sí tó mọjọ́ ibi yẹn, tó rájò tó dé tí ò sí ní sáré, tó ń sùn tó ń jí o tí ò jí sí sáré, kó mọjọ́ bí ẹ̀ láyé ṣe ló yẹ kó dúpẹ́. Ẹni Ọlọ́run bá dá sí tó mọjọ́ ibi yẹn, ẹni Ọlọ́run bá dá sí tó mọjọ́ ibi yẹn, tó rájò tó ń dé tí ò dé sí sáré, tó ń sùn tó ń jí o tí ò jí sí sáré, kó mọjọ́ bí ẹ̀ láyé ṣe ló yẹ kó dúpẹ́. Àrẹ̀dáre Oluwatayo ó kú oríire, aláṣẹ KSS hotel tí ń bẹ Ládó Èkìtì, congratulations o ní lọ́jọ́ ìbí ẹ, on the 23rd of August la bí ọ sáyé. Ẹni Ọlọ́run bá dá sí tó mọjọ́ ìbí ẹ, ẹni Ọlọ́run bá dá sí tó mọjọ́ ìbí ẹ, tó rájò tó ń dé tí ò dé sí sáré, tó ń sùn tó ń jí o tí ò jí sí sáré, ó mọjọ́ bí ẹ̀ láyé ṣe ló yẹ kó dúpẹ́. Ọlọ́jọ́ ìbí jẹ́ ká jọjọ́ o, Àrẹ̀dáre jẹ́ ká jọjọ́ o, gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀ọ́re jẹ́ ká fi jóyìn bàbá mímọ́, gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀ọ́re jẹ́ ká fi jó dúpẹ́ oore o, oore ọ̀fẹ́ ṣá lórí gbà ọ́, ọ̀pọ̀ ló fẹ́ mọjọ́ bí ẹ̀ láyé, ṣùgbọ́n tó bá wọn ní sáré, ìwọ rèé ò ń bẹ láyé, bẹ́ẹ̀ ló tún lálàáfíà, ó gbápá ẹ ó ṣe é gbé, ó gbẹ́sẹ̀ ẹ ó ṣe é gbé, iṣẹ́ rẹ ò dòkú lójú ẹ, mọ̀lẹ́bí ń fi ẹ́ yangàn o, àwọn ọ̀rẹ́ rí ẹ wọ́n dunnú. Àrẹ̀dáre Oluwatayo jẹ́ ká jọjọ́. Congratulations ọlọ́jọ́ ìbí o, congratulations ọlọ́jọ́ ìbí o, Àrẹ̀dáre Oluwatayo ìgbà ọdún ọdún kan ní. Ọjọ́ ọpẹ́ lọ́jọ́ òní jẹ́ ẹ wá bá wa dúpẹ́, ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ ayẹyẹ, gbogbo ẹni tó bá mọ ààrẹ Oluwadare Oluwatayo, ààrẹ bọ́bagúnwà tìlú Èrìjìyàn Èkìtì, dandan ni ká bá jó ká tún bá fi ìfòlúwa ọba. Ọdún yìí tún jọ àwa dúpẹ́ fọba mímọ́, Olódùmarè ọba mímọ́ adúpẹ́ o ṣeun ṣeun. Ààrẹ Oluwadare Oluwatayo ẹ̀gá lónìí bú, aláṣẹ àtolùdarí ilé ìtura KSS hotel Ládó Èkìtì, ó kú oríire. Gbogbo ẹbí pẹ̀lú àwọn ọ̀rẹ́ pátápátá ni wọ́n ń bá ọ dúpẹ́, gbogbo mọ̀lẹ́bí ó ní wọ́n ń wúre kórí ó lè jẹ́ kó o ṣẹ̀ mí lókè èpẹ̀. Èmi a máa sọ pé wíwà láyé ẹ̀dá ó wu Ọlọ́run ọba ni, kì í ṣe pé àwa tí ń bẹ láyé pé a sànjà àwọn tó ti kọjá sálákejì. Oore ọ̀fẹ́ ńlá lóore ìwà láàyè, gbogbo ọjọ́ gbogbo àsìkò ojoojúmọ́ gbogbo wákàtí gbogbo ìṣẹ́jú ń ló yẹ kẹ́ni tó bá ń bẹ láyé máa yin Ọlọ́run ọba. Bọ́jọ́ bí bá tún ba láyé tó fọjọ́ tá a bí ṣayẹyẹ kò léèwọ̀. Àrẹ̀dáre Oluwatayo ẹja lónìí bú, aláṣẹ àtolùdarí ilé-iṣẹ́ F&F Greener Group of Company, ó kú oríire. Ìwòyí ọdún tó kọjá rèé tá a bá ọ dúpẹ́, tá a bá ọ sọ̀dí wùkẹ̀wùkẹ̀, tá a bá ọ fẹ̀mí ìmoore ọ̀sán bá dáni wáyé, ọkọ̀ tó gbé ọ látẹ̀sí ti tún wá já ọ kalẹ̀ sébùté ògo. Èmi la ò ní yọ̀ sí, Olúwa bá ti kọjú sí ọ ṣe lóore, máa jó máa yọ̀ kó o tún máa fìyìn f'Elédùà lókè. Nínú ọdún tuntun tó tún wọ̀ yìí, adániwáyé ò ní jẹ́ kó o pasán, Elédùà lókè ò ní jẹ́ kó o pòfo, ọmọ aráyé ò ní fi pósí tó dára ta ọ́ lọ́rẹ nínú iṣẹ́ tó o ṣe, o ò ní fojú sọkún ọmọ, aya rẹ ò ní dopó ọ̀sán gangan, láburú ò ní kẹni tó máa kàn ọ́ láéláé, gbogbo iṣẹ́ rẹ ò ní dòkú, iwájú iwájú ńlọ́wọ́ ajá ń lọ, iwájú iwájú ńlọ̀pá èbìtì ń ré sí, iwájú iwájú ni kó o mọ̀ lọ lọ́jọ́ gbogbo. Ààrẹ Oluwadare Oluwatayo ẹja lónìí bú, ọmọ wọn l'Èrìjìyàn Èkìtì, ọmọ ọlọ́jà ìyàdìgbà aṣútọrẹ, ó kú ọdún òní, abá ọfọpẹ́ tó ga jù fọ́ba Elédùà lókè. Gbogbo ìṣẹ́jú gbogbo wákàtí nínú ayé ńlọ́kún fẹ́wu, ẹni tó lódùmarè ọba bá kó yọ, irú wọn ní rọpẹ́ dá, irú wọn ní fọjọ́ tá a bí wọn ṣọjọ́ ayẹyẹ. Àrẹ̀dáre Oluwatayo ẹja lónìí bú, ó wà lára àwọn tó róore ọ̀fẹ́ gbà la ṣe ń bá ọ dúpẹ́. Ọgbọ́n orí kọ́, owó tó o ní kọ́,
èèyàn mímọ̀ kọ́ rere tó o mọ̀ ọ́n ṣe kọ́ kórúkọ Olúwa ó lè mọ̀ di gbígbéga lọ́jọ́ gbogbo ni. Ronú síbi tó o ti bẹ̀rẹ̀, ronú síbi tó o bá dé, ronú sáwọn tá ẹjọ́ ṣẹ̀mí lásìkò kan tí wọn ò sí láyé mọ́, ronú sọ́pọ̀ tí ń bẹ láyé bí aláìsí tí mọ̀lẹ́bí ò lè fọlá wọn tọrọ, táyà àtọmọ ò lè fi wọ́n yangàn láwùjọ. Èdùmàrè dirí ẹwà fákùkọ rẹ tán, ó ṣe ọ́ lẹ́ni àrídùnnú, ó ṣe ọ́ lẹ́ni àmúyangàn, ó ṣe ọ́ lẹ́ni tí ń fúnni, kò ṣe ọ́ látọrọ jẹ. Ó sùn lóru ọ̀gànjọ́ bàbá pa ọ́ mọ́, ó fò lókè láì ìṣẹ̀yẹ ò jábọ́, ó rìn lójú pópó ọkọ̀ rẹ ò forí sọgi kán lẹ́ni eré ti lọ. Ààrẹ Dáre Olúwatayo ẹja lónìí bú, aláṣẹ àtolùdarí ilé ìtura KSSD Hotel. Mo mọ̀ pé dandan ni kó o fọpẹ́ tó yẹ fẹ́lẹ́dùà lókè. Ìwọ wọn ni ó jọ báwọn ṣàmọ́dún. Ààrẹ Dáre Olúwatayo, ìwọ wọn ni ó jọ báwọn ṣẹ̀mí. 20 ọdún 30 ọdún lónìí, gbọ̀ngbọ̀n òkè òkè gbọ̀ngbọ̀n. Ẹni bá ní okú aṣáájú ẹ kú. Ìran àwọn tó bá rọ láburú rù ọ́ ni kó mọ̀ forí ara wọn gbé. Torí bí kì í bá ṣu yóò fàyà ẹ̀kọ́, bí jàpá ṣu yóò fàyà ẹ̀kọ́ ni. Ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá ti gbé, kò sẹ́ni méjì tí ó fi nà jára rẹ̀ lọ. Èdè ayé ẹ̀ fún ayé ò ní ràn ọ́, kò ní mú ọ tẹbí tará àti gbogbo àwọn tí ń fẹ́ ọ fúnre. Ò ní bá wọn dológo àná. Ààrẹ Dáre Olúwatayo, ò ní dẹni ayé ń dè lókùn. Kó o gbó, kó o tọ́, kó o fọwọ́ páwú, kó o bá wọn fèrèkì jóbì, kó o bá wọn dàgbàdàgbà bí ará òwúrọ̀. Ọ̀gá fìlà Ayọ̀dèjì ń lè mí jẹ́, ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ́ yangan. Ọlọ́jọ́ òbí ló pè mí tó rán mi níṣẹ́, ó ní kí n bóun dúpẹ́ lọ́wọ́ ọba aṣẹ̀dá, nítorí ẹni bá ń bẹ láyé níyìn babalógo, kí n tún bóun wúre ẹ̀mí gígùn gẹ́gẹ́ bí ìṣe mi. Àṣèyí ṣàmọ́dún ọlọ́jọ́ òbí, àṣàmọ́dún ṣẹ̀mí lókè pẹ̀.